wọ́n ní wọ́n ń wọlé níjọra mo sáré lọ síbẹ̀ mo lọ béèrè pé báwo ló ṣe jẹ́ kí ló fogun lé wíwó tó wá dariwo 50 kọ́ọ̀sì ni mo gbà tí wọ́n ní k'Ológundúdú wá bá wọn dá sọ̀rọ̀ náà ẹ kúkú mọ Ológundúdú ìyànjẹ ni mo kọ̀ mi ò lè dúró sẹ́yìn alábòsí gbogbo yín lẹ mọ̀ mí Ológundúdú ò mẹ́nìkan tó tóbi ìsọba ìṣèjòyè bí ṣe gọ́ọ̀mẹ̀ntì ló fẹ́ yan aráàlú jẹ Ológundúdú ò ní gbà mo sọ̀fì tó mo fi mú fílẹ̀ mo béèrè ọ̀rọ̀ pé kí ló dé mo ní sọ́ba ò sí níjọra ni mo gbọ́ gbogbo àròyé aráàlú tán kí n tó lọ bá kábíyèsí nígà àwọn ọ̀jọ̀gbọ́n péjú nígbà tí mo dá ààfin ọba mo ráwọn olóyè àtàwọn ọ̀tọ̀kù ìlú mo rọ́ba àbùdù fàtáì arómirẹ́ ọ̀jọ́ra òfin ìjọra àjọ nígbólóhùn méjì kábíyèsí ọba àjọra wọ́n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ àṣé agbẹ́jọ́ apá kan dá òṣìkà ni ẹ̀yin tẹ́ ẹ pè mí pé kábíyèsí ọjọ́ra ń wọlé ẹ̀yin gangan láláìgbọ́ràn orí ọ̀kẹ́rẹ́ koko láwo tá a bá wí fọ́mọ ẹni ó yẹ kó gbọ́ kí ló dé tọ́mọ Yorùbá jó lórí kunkun tọ́mọ Nàìjíríà jó lórí kunkun èmi ò mọ̀dí tó ṣe wípé bí nǹkan ọ̀bàjẹ́ tán pátápátá ọmọ aráyé kì í gbọ́ kìlọ̀ pé wọ́n ní wọ́n ń wọlé níjọra títí lọ sí Mile 2 mi ò mọ̀ bóyá ẹ gbọ́ níbí ṣá ó dunni pọ́mọ èèyàn kọ tí ọ̀gbọ́n iṣẹ́ bọ ọ̀rọ̀ yìí dùnyàn pọ́mọ aráyé ò gbọ́ kìlọ̀ ó ṣe mí láàánú wípé dúkìá ṣòfò níjọra ajé wọgbó morí ṣọ́ọ̀bù lóríṣiríṣi tí wọ́n wó lójú gbangba àṣé òkété dẹ́yìn àròkó tó káwọ́ lérí ni ikú wọgbó àdánù mo fẹ́ kó yé wa o kò sí gbókígbó kò sílẹ̀kílẹ̀ nílé ayé tí ò sẹ́ni tó ní ọjọ́ tẹ́ ẹ bá pa wèrè lẹ́mọ̀ pé lẹ́nìkan tó bí i ẹ má foko mi sọ̀nà ẹ má foko mi sàbùjá dandan ni kọ́lọ́gbọ́n padà ń bẹ̀ ní ká máa ń kóbó tí wọ́n ti rí pé àwọn èèyàn bọ́ sórí ilẹ̀ ọjọ́ra tí kálukú ń bu tiẹ̀ tí wọ́n sọ́dọ̀ oúnjẹ sàrà ńlọjọ́ra bá pariwo wọ́n wá lọ gbé signboard sórí ilẹ̀ pé not for sale àwọn jàǹdùkú kan wá pera wọn lọ́mọ onílẹ̀ fún wọn wọ́n lọ sọ notice board tó wà ńbẹ̀ sígbó wọ́n ń talẹ̀ ọjọ́ra fáwọn aláìmọ̀kan wọ́n ń gbowó lọ́wọ́ wọn gbogbo ìkìlọ̀ tọba ọjọ́ra ń ṣe lórí rédíò lórí tẹlifíṣàn páwọn èèyàn ti ń ralẹ̀ lọ́wọ́ àwọn karambani pé kí wọ́n má ralẹ̀ lọ́wọ́ àwọn karambani gbogbo adití pátá gbogbo ni wọn ò gbọ́ kìlọ̀ ọ̀pọ̀ ń lọ sílé ọjọ́ra wọ́n ń ralẹ̀ lọ́wọ́ rightful owner wọ́n ń sanwó wọ́n ń gbàwé lọ́wọ́ olóko bí wọ́n ti ń sanwó ni wọ́n ń gba rìsíìtì tí gbogbo ẹbí sì fọwọ́ síwèé wọn gbogbo olórí kunkun olójú kòkòrò wọ́n lọ ralẹ̀ lọ́wọ́ àwọn gbéwiri àwọn ajagungbalẹ̀ ń talẹ̀ fáwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n ń sanwó wọn ò fún wọn ní rìsíìtì àwọn tí wọ́n ní wọ́n wọlé wọn níjọra mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ó mọ̀ díẹ̀ làwa ṣe ń pariwo mo ti lọ mo ti rí húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ mo ti fọ̀rọ̀ jomi toro pẹ̀lú wọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa wádìí ọ̀rọ̀ délédélé ká tó máa sọdẹ ẹ̀bá ọ̀nà àwọn alágídí táwọn ajagunbalẹ̀ ń talẹ̀ fún òrùmọ́jú ni wọ́n ń ṣe foundation tìbọntìbọn tọkọtọkọ kójú ó tó mọ́ wọn ó ti mọ lédè gogoro ọjọ́ra ò sinmi ìkìlọ̀ pé kálukú kí wọ́n ó kúrò níbẹ̀ ìgbà tó dọdún 2002 ọjọ́ra bá gbogbo ẹni tó kọ́lé sórí ilẹ̀ ọjọ́ra pé ẹ lọ gbowó yín padà lọ́wọ́ ẹni tó talẹ̀ ìlú fún yín o àwọn kọ́ ló nílẹ̀ ìgbà tó bá kékeré tí wọ́n gbà ní kábíyèsí wá forílélé ẹjọ́ mo fẹ́ kó yé eyín ẹ tẹ́tí ẹ gbọ́ gbogbo ẹni tí ń dọ́ba lẹ́bi ọba ló nílẹ̀ àwọn jàǹdùkú ajagungbalẹ̀ tí ń talẹ̀ ìjọra fún wọn níjọra baba ńlá baba wọn ò nílẹ̀ ń bẹ̀ ọba ọjọ́ra pé pàdé gbogbo ẹni tó ralẹ̀ ń bẹ̀ sáàfin ọ̀pọ̀ wọn ò wá gbogbo ẹni tó ralẹ̀ lọ́dọ̀ ọba gbogbo wọn ni wọ́n sanwó fólóko àwọn kan ò ralẹ̀ wọ́n á yà á lẹ̀ ni wọ́n ń sanwó lọ́dún fún kábíyèsí abdulfatai ṣé bá ara àwọn iléeṣẹ́ ńláńlá tí wọ́n ń bẹ níjọra tó ṣe pé wọ́n líìsì ilẹ̀ fún ni
tí wọ́n ń sanwó lọ́dúnlọ́dún. àwọn èèyàn tí wọ́n ro tọjọ́ iwájú tí wọ́n lóye ohun tó lè ṣẹlẹ̀ tó bá yá wọ́n lọ bá kábíyèsí láàfin wọ́n sì ṣe bó ti tọ́ bó ṣe yẹ. ọ̀pọ̀ ọlọ́gbọ́n tó ti kó sọ́wọ́ oníjìbìtì wọ́n padà wá wọ́n wá túnlẹ̀ ọ̀hún rà. ìgbà tó bá Ọjọ́rá retí torí pé àwọn èèyàn ò tọ́nà ọ̀pù láti wá gbọ́ kí wọ́n wá gbọ́ bí ó ṣe ràn wọ́n lọ́wọ́ lọ́jọ́rá bá gba kóòtù lọ. ó rí i pé ilé ẹjọ́ ló lè yanjú ọ̀rọ̀ yìí agídí ọ̀ràn kódà kó di dàrúdàpọ̀. ẹjọ́ kúrò ní magistrate court ó bọ́ sí high court ó bọ́ sí appeal court. ẹjọ́ kúrò ní appeal court ẹjọ́ tún délé ẹjọ́ tó ga jù pátápátá supreme court. ilé ẹjọ́ dá ọba láre. ìdájọ́ ti wáyé láti 2009 ọwọ́ akubi tí kálukú ń gbélé rẹ̀ rè. àwọn èèyàn tó gbé wọn sáré lọ bá kábíyèsí wọ́n túnlẹ̀ wọn rà wọ́n ń gbélé wọn lọ. gbogbo alágídí onílé àwọn lẹ wá rí nínú fídíò lónìí tí wọ́n ń sunkún tí wọ́n ń káwọ́ lérí tí wọ́n ń tìka bọnu. àwọn aláìgbọ́ràn tí wọ́n ṣèlòdì sófin lẹ́yìn rí tí wọ́n káwọ́ lérí tí wọ́n ń jọsẹ̀ mọ́lẹ̀. ẹ wò ó ẹ jẹ́ ká máa rìn lókùn tọ́ o. mi ò lè ṣe légbè lẹ́yìn ẹnikẹ́ni torí pé mo gbàgbọ́ nínú Olódùmarè àtòótọ́. ó pẹ́ tí mo ti dúró lórí òdodo. bẹ́ẹ̀ rojọ́ fún mi bó ṣe pírẹ́sídẹ́ǹtì ló jẹ̀bi ọ̀rọ̀ màá dájọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ nítorí ọjọ́ ìbéèrè. gbogbo èèyàn ló mọ Ìjọra of Ìjọra Kingdom. ọba pàtàkì ló jẹ́ nípínlẹ̀ Èkó kì í ṣọba yẹ̀yẹ́ rárá. tí wọ́n bá ń sọ pé ènìyàn re lọ́jọ́rá Ọjọ́rá dáa tán lọ́ba kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn. ó dáa púpọ̀ ó ń ṣàánú ọlọ́mọ yọyọ ni wọ́n ń pe ọba Abdulfatai. ọba Ọjọ́rá Abdulfatai kì í ránró kì í yanni jẹ kì í ṣó ní jìbìtì ẹ lọ béèrè. ọba tó kò ní mọ́ra ni. ọba tó ń ṣìkẹ́ àlejò tó ń dónílé lọ́lá. ọba tó fẹ́ràn aráalé tó fẹ́ràn ará oko ni. ọba olójú àánú lọ́ba Arómiré Abdulfatai. gbogbo onílé gbogbo àlejò títí dé mile 2 ẹgbẹ́ o Ọjọ́rá ló nílẹ̀. ẹ̀yin tẹ́ ẹ bọ́ sọ́wọ́ ajagun gbalẹ̀ kẹ́ ẹ tó sanwó fẹ́nikẹ́ni kẹ́ ẹ tó máa ṣe foundation ẹ lọ yọjú sọ́jọ́rá o. ọba wa ló lè tọ́ yín sọ́nà kẹ́ ẹ má sanwó sómi. iṣẹ́ gbogbo ìlú iṣẹ́ gbogbo mọ̀lẹ́bí àṣẹ ọ̀rọ̀ lẹ́nu Ọjọ́rá ọba Arómiré nìkan ṣoṣo lọ̀rọ̀ ń wà. ọba Abdulfatai Arómiré òun la láṣẹ lórí omi lórí ilẹ̀ lórí òkè lórí oko ní gbogbo Ìjọra Kingdom. ọ̀kẹ́rẹ́ tó bá yẹ láìgbọràn ní kó sí páńpẹ́. 2009 ni wọ́n ti dájọ́ pé kíkálukú ó gbogbo bòmíì lọ. ìwọ tó bá ti lè túnlẹ̀ rẹ rà ohun tí ìdájọ́ sọ ni pé kí wọ́n gbélé wọn kúrò ńbẹ̀. ẹ wò ó ìgbà tó di 2015 sí 2016 Ọjọ́rá tún gbégbìmọ̀ kan dìde. ìwé tún lọ fún gbogbo onílé gbogbo oníṣọ́ọ̀bù tí wọ́n kọ́lé ìlẹ́gà sórí ilẹ̀ Ọjọ́rá. ìwé tọ́jọ́rá kọ sí wọn ló fi rán wọn létí ìdájọ́ 2009 nílé ẹjọ́ ti dájọ́ 2015-16 ni bàbá tó rán wọn létí. wọ́n takú sórí ilẹ̀ wọn láwọn ò lọ. òjijì nídájọ́ kábíyèsí dé ńlọ́wádìí húlàhúmọ̀ pé kí wọ́n kẹ́rù kúrò lórí ilẹ̀. 2025 ló pé ọdún mẹ́wàá gẹ́rẹ́gẹ́ tọ́jọ́rá tún rán wọn létí pé kí wọ́n máa lọ. Ọjọ́rá fẹ́ lọlẹ̀ ẹ dákun ẹ máa lọ. àwọn tíjọba Èkó lé tí wọ́n lé ní Alábà tí wọ́n yarí tí wọn ò kú òun bẹ̀ lọ́jọ́sí ṣebí ìjọba Sanwó-Olú lọ síbẹ̀ pẹ̀lú katapila àjọba. Sanwó-Olú wọlé lọ́kànrin kéṣe. ó pẹ́ tíjọba ìpínlẹ̀ Èkó ti sọ pé nìkan kan ò gbọ́dọ̀ kọ́lé síbi tí wọ́n kọ́lé sí. wọ́n ní kí wọ́n má kọ́lé síbẹ̀ kò bófin mu. ẹ̀yìn ìgbà yẹn làwọn ọmọ Ìgbò ọ̀gbọ́ tí wọ́n sọra wọn dọmọ onílẹ̀ l'Álábà. wọ́n ti rò pé ìjọba ò lè wọlé alárànbarà tí wọ́n kọ́. Sanwó-Olú gbé katakata dé ọ̀dà mansion lulẹ̀ ìgbédè ariwo sọ. kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó ọ̀rọ̀ wọn ìjà ní í dà. ó yẹ kẹ́ ẹ tún rántí ní Victoria Island àìmọye ilé ní Márọ̀kọ́ tíjọba lé wọn tó lé wọn tí wọn ò dáhùn. lẹ́yìn 20 ọdún níjọba Rájí Ràsákì gbé katakata lọ síbẹ̀
ó gbé katakata lọ sí Márọ̀kọ́ tí wọ́n wọlé wọn lọ sálálú. ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. ẹ̀dá tó bá lágídí dandan ni kó fọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n. ohun tó ṣẹlẹ̀ níjọra kò jẹ́ nǹkan tuntun. Ọlọ́run ó fòfò rẹ̀mí fún gbogbo alákatakítí tó fi dúkìá ṣòfò. ẹ má bọjọra lórúkọ jẹ́ o. ọba Abdulfatai Arómiré bàbá rere ni. olójú àánú lọ́ba ọjọ́ra. gbogbo ẹni tí ń pariwo ọjọ́ra pọ́jọ́ra wọlé wọn sẹ́yìn nìkan lẹ nílé níjọra ni. ẹ̀yin tẹ́ ẹ pè mí pé kí n wá dá sọ̀rọ̀ mo wá dá sọ̀rọ̀ mo sọ̀fì tó tán ẹ̀bi ọ̀rọ̀ orí yín náà ló wà. àwọn tí wọn ò ralẹ̀ lọ́wọ́ ọjọ́ra tó jọ́mọ onílẹ̀ tí wọ́n kó sọ́wọ́ gbájúẹ̀ ni wọ́n pàdánù ilé wọn. àwọn tó ní jìbìtì gbá lójú ni wọ́n ń ṣàbámọ̀. mo fẹ́ kó yé eyín ọba ọjọ́ra kì í ṣe 419. kò jálé onílé bọ́ tiẹ̀ lẹ́yìn rí. ìrànlọ́wọ́ ló máa ń ṣe. àìmọye ọmọ ìjọra kingdom tí ń bẹ nílùú òyìnbó tó ṣe pọ́lá ọjọ́ra òun ni. ọ̀pọ̀ lóríṣẹ́ sílùú Àbújá tó ṣe pé ọlá ọjọ́ra ló gbà débẹ̀. àìmọye ohun rere tó wọ̀lú ìjọra láyé ọba Abdulfatai Arómiré o. gbogbo wa la rí dàgbàsókè lóríṣiríṣi. wàá pẹ́ fún wa wàá darúgbó wàá dàgbàlagbà wàá tẹlẹ̀ yìí gbó kùsàkùsà. tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kúnlé yín ni. èmi Kúnlé Ológundúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí irúnmọlẹ̀ tí lébìrì kọ̀kọ̀.